Ọlọ́run, mo dúpẹ́ o. Olúwa Elédùmarè, mo dúpẹ́ o. Adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ pé o ò dojú tì wá. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Bàbá wa Lárewájú Adépọ̀jù, wọ́n ní ọ̀gbọ́bẹ̀mí ṣe ń kí Elédùmarè ni. Ọba abẹ́bẹ́bẹ́ títí ń bẹ bí abẹ́, ọba wàwàwà tó ti wà bí ẹ̀wà, òpìtàn tó mọ̀ dé ayé tó mọ̀ dé ọ̀run, òjò bàbá ọyẹ́ tí í sọyẹ́ tí í ṣooru, òjìgìjìgì tó jẹ́ gbòǹgbò ìmọ̀. Wọ́n ní akọ́dá ohun tí ń bẹ, aṣẹ̀dá ohun tí ò sí, ọba gbórí ìtẹ́sògo, àlékè ọlá, olùpinmini, olùpinmini, àgbàlagbà alààyè tí ń bẹ lórí ìtẹ́. Ìwọ wèrè tó wá lọ́lọ́run ò sí, ó ti ṣe dénú ìyá rẹ̀. Rántí pé omi ni ọká tó sọ ọ́ dọmọ. Akọ́dá dá ọ, aṣẹ̀dá dá ọ tán, ìwọ wá gbàgbé wọn lọ́lọ́run ń bẹ òní ẹ̀. Ṣé wèrè ayé làbá wa máa perú rẹ ni àbí wèrè ọ̀run? Adániwáyé fi ohun gbogbo ó fi dá ọ lọ́lá tán, ó fi ibi sanjọ́ fún olórí olóore, ọkọ̀ òsín tí ọ̀tọ̀ Ọlọ́run lò wá ń sìn. Ṣé ẹni pọ́lọ́run kìí ṣe ẹgbẹ́ ìyá láìyá bàbá ńlá bàbá ẹnikẹ́ni? Olúwa Elédùmarè, ọba àjíkí, ọba àjíkẹ́, ọba àjíyìn, mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ tó dojú oore tì mí o. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ìran ẹ̀yin ọmọ Odùduwà, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pẹ́ òkun. Mo dúpẹ́ gan-an pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yín. Gbogbo àwọn tí a rí gẹ́gẹ́ bí ẹni tí kò ṣe ìfọwọ́sowọ́pọ̀ náà, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Torí mo fẹ́ kárí báyìí pé gbogbo nǹkan mọ́kò máa ń lápẹẹrẹ. Bí nǹkan ó bá dáa, àwọn kan ó against ẹ̀, àwọn kan ó support ẹ̀. Bọ́rọ̀ Ọlọ́run ṣe rí láti bẹ̀rẹ̀ nìyẹn. A gbọ́dọ̀ sọ pé nítorí pé àwọn kan ò support, sáwà láwọn yẹn ò ń ṣèyàn mọ́ ni, àbí àní wọn ò kì í sọmọ Yorùbá, àbá àní wọn ò kì í sára wa. Àwọn èèyàn kan wà, mo fẹ́ ká kọ́kọ́ rí báyìí, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àti ẹ̀yin tí ẹ ò tiẹ̀ fẹ́ rárá pé kó di president orílẹ̀-èdè, mo fẹ́ ká rí báyìí wípé bó bá ṣe wu Ọlọ́run ló máa ń ṣọlá, bó bá ṣe wu Ọlọ́run ló máa ń ṣògo. Ṣé ẹ mọ̀ wípé bí àwa kan ṣe dìde pé a nífẹ̀ẹ́ k'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dolórí orílẹ̀-èdè, táwọn kan sì dìde tí wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀, a lè dọ́rọ̀ lẹ́bi, torí gbogbo nǹkan láyé ti bí tire ni. Ṣé rí, tí obìnrin bá lóyún, tó bá wà ní ipò bímọ, tó bá bímọ, tó bá bí ọmọ, ọmọ yẹn ní ire, wọ́n máa expect ibi tíbi ò bá tí ì tẹ̀lé, tíbi ò bá tí ì tẹ̀lé ọmọ, wọn ò lè dúpẹ́, wọn kì í bá wọn kì í kí wọn kí ewu ọmọ. Ire ni ọmọ tó kọ́kọ́ jáde yẹn. Wọ́n máa wá dúró de ìgbà tí ibi bá jáde, ìgbà tí ibi ẹ̀ bá tó jáde, ìgbà yẹn ni Yorùbá mọ̀ pé yes, wọ́n á ṣẹ̀ máa announce pé wọ́n bímọ. So ó yẹ kó yé wa pé gbogbo nǹkan láyé ti bí tire ló ń rìn. Ṣùgbọ́n àlágbára jọ Ọlọ́run lọ. Báwa méjèèjì ṣe ń fà mọ́ra wa lọ́wọ́ yẹn, ẹni tó bá wu Ọlọ́run ní ó jà mọ́ lọ́wọ́. Eléyìí ò ní di pé kéèyàn máa yọ ayọ̀ jù, torí pé Ọlọ́run ló ṣe, kì í ṣagbára wa. Agbára wo làwa tá a kóra wa jọ tá a láǹfẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Agbára wo la ní, tá a là wa, ta ló bí wa, ta ni bàbá wa, ta ni ìyá wa? Tí kò bá ṣe pé ó wu Ọlọ́run. Àwọn onígbàgbọ́ ní bí kò bá ṣe pé Olúwa kọ́ ilé náà, pé àwọn tó ń kọ́ wọn kàn ṣe lásán ni. Ẹ jọ̀ọ́, ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ ká synchronize nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Àwa tí
a gbà pé tó Ọlọ́run gbọ́ nǹkan tá a fẹ́ ẹ má jẹ́ á bú ẹnikẹ́ni báyìí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ bíbú ẹnikẹ́ni ọ̀rọ̀ bí gbogbo wa sì fọwọ́sowọ́pọ̀ ní eléyìí ẹ jẹ́ ká gbàgbé lórí pé nìkan ti bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí pé àwọn yẹn ni ibi ọmọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tí ò bá sírú ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé oríire tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lénìí ó lè mọ́ wá sí ìmúṣẹ torí ìdí èyí àti ẹni tó support àti ẹni tí ò support gbogbo wa la akíkú oríire torí pé àwọn tí ò support náà ṣáà lé wọn kúrò lórílẹ̀‐èdè yìí ni ṣé tí wọ́n bá ń ṣèjọba ṣé wọn ò ní ṣèjọba lé wọn lórí ni so ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ má jẹ́ ká yọ ayọ̀ jù mi ì fẹ́ ká yọ ayọ̀ jù débi pé a máa búra wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn nǹkan kọ̀ọ̀kan tó bá ṣe kókó a máa mẹ́nubà ó lè má jẹ́ lórí eléyìí tí mò ń ṣe lọ́wọ́ yìí ṣùgbọ́n a máa mẹ́nubà náà torí ọ̀la torí a nídìí láti kọ́ra wa lọ́gbọ́n náà ẹ wò bí ikán ṣe parapọ̀ tí wọ́n mọlé ẹ wò bí àgbàdo ṣe parapọ̀ tó dẹ̀kọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi tó ṣẹlẹ̀ yìí ṣàríkọ́gbọ́n ẹ jẹ́ ká mọ̀ pé ẹ jẹ́ ká gbàgbé pé Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ̀ máa kú lórí pásítọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa kú lórí ìmáàmù ìmọ̀ tí mo lè sọ sí yín torí Ọlọ́run ló yẹ ká kú lórí ẹ̀ Ọlọ́run nìkan ló tó kú lé lórí ẹ wo gbogbo àwọn pásítọ̀ tí wọ́n ti sọ pé election ò ní wáyé ẹ wo iye wọn ẹ wo bí wọ́n ṣe lọ bí báà ẹ wo àwọn pásítọ̀ tí wọ́n sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kú before the election ẹ wo àwọn yẹn lọ bí báà ẹ wo àwọn pásítọ̀ tí wọ́n sọ wípé nítorí pé muslim ticket ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbé lọ́wọ́ tí wọ́n sọ fáwọn congregation wọn pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn gbọ́dọ̀ dìbò fún wọn ẹ wo àwọn yẹn lọ bí báà ṣùgbọ́n at the end of everything kí lọ́lọ́run wá ṣe Ọlọ́run ṣe tó wù ẹ má jẹ́ á rí bí ẹni pé àwa lágbára jà wọn yẹn lọ alágbára jù wọ́n lọ o bá ti bẹ̀rù làbọ̀mọ̀ wa alágbára jù wọ́n lọ o ṣùgbọ́n àwa wà níbi tí Ọlọ́run kọjú sí lọ́tẹ̀ yìí nìyẹn ẹ má jẹ́ ká wá bú àwọn the other side ẹ̀yin ọmọ Yorùbá ìfọwọ́sowọ́pọ̀ wa ló kù báyìí mo ti máa ń sọ fún yín pé àwọn kan wà tí wọn kì í ṣe Yorùbá kì í ṣe gbogbo ọmọ tí wọ́n bá bí sílẹ̀ Yorùbá ní Yorùbá Haúsá bímọ sílẹ̀ yìí Ìgbò bímọ sílẹ̀ yìí gbogbo èdè pátápátá ló bímọ sílẹ̀ yìí sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n lè sọ èdè wa ń tòótọ́ but ẹ̀jẹ̀ yẹn ń kọ́ sẹ́jẹ̀ yẹn ló wà ń bẹ̀ ẹ̀jẹ̀ yẹn kọ́ ló wà ń bẹ̀ ẹ̀jẹ̀ yẹn kọ́ ló wà ń bẹ̀ ìyẹn lẹ ṣe máa rí àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n máa ta máa ní wọ́n dájú ọmọ Yorùbá tó bá dájú ìgbàgbọ́ tèmi ní ó lè má rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá dájú tó lè gbé ọ̀bẹ síyàn lọ́rùn báyìí ìgbàgbọ́ mi ni wípé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ni pé ẹ̀jẹ̀ papọ̀ mẹ́jẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn míì ló dàpọ̀ mọ́ ti ọmọ Yorùbá yẹn tí oyún fi wáyé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun mo bẹ̀ wá àwọn èèyàn mi ní tí a jọ ń agitate fún ọ̀rọ̀ bí ilẹ̀ Yorùbá ò ṣe dá dúró tàbí tí wọ́n ò ní òmìnira ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní màá ti ṣẹ̀ nígbà tí mo gbé ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed kárí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rí i pé kí ìpinnu Ọlọ́run ó lè ṣẹ ni torí èmi kọ́ lọ́lọ́run one thing ni kémi ó fẹ́ kó rí bẹ́ẹ̀ another thing ni kọ́lọ́run ó gbà sí mi lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ rí i pé nítorí ìpinnu Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ ló fa ìyapa ọkàn yẹn
gbogbo ẹnikẹ́ni tí mo bá ti ṣẹ̀ nítorí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú àwa tá a jọ jẹ́ agitator, torí Ọlọ́run mo fi orí ìyà tẹ́ jáde lára wọn, ìyà tẹ́ jáde nínú ẹ̀, mo fi orí wọn bẹ̀ yín, mo fi orí bàbá àti ìyá mo fi bẹ̀ kálukú, ẹni tí mo bá ti ṣẹ̀ kó foríjì mi, torí Ọlọ́run ẹ foríjì mi. Àwọn èèyàn gidi ni mò ń sọ o, mi sọ̀rọ̀ àwọn ọmọ tí ó kàn déédéé máa gbéyàn ṣépè láì mọ̀ mí rí, láì jọ ríra rí, láì sí nǹkan kan tó pa wá pọ̀, níwọ̀nba pé òkè ìwọ ẹ̀mí ara rẹ ní ìyapa ẹnu, ìwọ yà sí left èmi yà sí right, wàá dẹ̀ máa ṣépè bí ẹni pé mi ò ní right sí ibi tí mo yà sí yẹn. Àwọn yẹn náà Ọlọ́run á san fún wọn gẹ́gẹ́ bí ìbéèrè wọn. So gbogbo ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀ nínú àwa agitator yẹn, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má bínú. Gbogbo ẹnikẹ́ni tó wá ṣẹ̀ èmi náà nípa pé bóyá wọ́n sọ̀rọ̀ sí mi ní o, wọ́n bú mi ní o, wọ́n kinní kan ni ọ́ kinní kan ni ọ́, nítorí pé mo ní ìyapa ẹnu pẹ̀lú wọn. Gbogbo ẹnikẹ́ni tó ṣẹ̀ mí pátá, mo fi Ọlọ́run Elédùmarè búra, mo dáríjì wọ́n. Mo dáríjì wọ́n. Bọ́lá ń ṣe kọ́ pé àsìkò yẹn máa rí nìyẹn. Ṣé bí ẹ̀yin náà lẹ ti ń fẹnu pọ́n mi lé, tẹ́ fi ń fẹnu gbé mi ga tẹ́lẹ̀. So bí ìyapa ẹnu bá dé, tẹ́ bá tún wá sọ nǹkan mi, ó yẹ kí èmi náà sì tún wò lẹ́mi ara mi náà pé ẹ̀tọ́ ní láti sí nǹkan tẹ́ ń sọ yẹn náà. You are always right lórí nǹkan tí lórí ìpinnu yín. Ṣé rí n tó ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ló jẹ́ fáwa ọmọ Yorùbá. Mo dẹ̀ fẹ́ ká rí àpẹẹrẹ yẹn. Ṣé mọ̀ so many things làwọn èèyàn ti sọ nípa Tinubu. So many things tí mi ò fẹ́ ká tún máa repeat mọ́. Ṣùgbọ́n gbogbo ẹni tó sọ̀rọ̀ tó sọ pé ọ̀tún ni igi ó wò sí tígi wá wó sósì, ó yẹ kó o mọ̀, ó yẹ ibẹ̀ yẹn ló ti yẹ kó o mọ títóbi Ọlọ́run. Ibẹ̀ yẹn ló ti yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa ẹ̀dá kan ń sọ lásán, a kàn ń ṣe lásán ni. Gbogbo ohun tá a bá sọ a kàn sọ lásán ni. Èyí tó bá lọ pẹ̀lú ìbámu ìlànà Ọlọ́run ní wá sí ìmúṣẹ. Ẹ wo iye pásítọ̀ tó predict no election sẹ́yìn tí wọ́n dẹ̀ sọ pé Ọlọ́run ló ń sọ fáwọn. Ibi tẹ́ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ nìyẹn. Ẹ kú ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù náà tán sọ pé kò ní sí election. Àwọn dàlé ní kí wọ́n wá lọ bọ́lọ̀ ń jiyàn náà, tàbí kí wọ́n yọ àdá kí wọ́n lọ bá Ọlọ́run. Ọlọ́run mọ̀ gbọ́n ó ṣera ẹ̀ lọ́jọ́. Torí mọ̀ pé inú àwa tó ń dá lé kì í ṣèyàn. Inú àwa tó dá lé, kódà ibi tó le dé, tó bá jẹ́ pé Ọlọ́run ń gbé tòsí ni. Ẹlòmíràn lọ ra ìbọn AK-47 yóò máa wá Ọlọ́run káàkiri láti yìnbọn. Gbogbo nǹkan láyé yìí ọ̀rọ̀ Ọlọ́run ni. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ìmọ̀ sí Ọlọ́run ni. Gbogbo nǹkan tá a bá lé tá a bá ìmọ̀ sí Ọlọ́run ni. Mo wá rọ̀ yín, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má bá wọn gbégbá pé mo fẹ́ lọ mọ́. Ẹ ní right àti jubilate. Ẹ ní right láti jubilate. Ṣùgbọ́n ìgbà pé mo fẹ́ lọ fẹ̀nà ẹ̀hónú hàn, mi ò fẹ́, òjòrò wà ń bẹ̀. Tọ́wọ́ bá bà ọ́. Ní bóyá ńgbà tá a bá ń ṣe campaign àti wọlé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní second time, bóyá gbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ ronú pé ẹ jẹ́ ń dà àwọn ọmọ tí mo mú yẹn lẹ̀. Ẹlòmíì ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. Ẹlòmíì ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ torí n tó wu Ọlọ́run ló ṣẹlẹ̀. Ẹ̀dá kan ò dẹ̀ lè yí mọ́. Ẹ̀dá kan ò lè yí mọ́. Ẹ wo ohun tí irú àwọn bàbá Ọbásanjọ́ ti sọ sẹ́yìn. Ẹ wo ohun tí irú Ọbásanjọ́, ẹ wo wéètì Ọbásanjọ́
ẹni tó ṣe ìjọba ológun ó ṣe head of state ó tún wá ṣe president tí àwa ṣẹ̀ṣẹ̀ tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ ṣe yìí ó ṣe lákọ̀ọ́kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì sẹ́ǹpẹ́rù wọn hírò ló yẹ kán jẹ́ ọ̀rọ̀ ẹnu wọn ló ń bà wọ́n jẹ́ àwa bẹ lọ́hùn pé ìwọ Ọlọ́run dákun bá wa gbàgbára lọ́wọ́ wọn o nígbà tí wọ́n ń dìbò lọ́wọ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí wọn. ṣe rí tó ṣẹlẹ̀ sí bàbá àdúrà tọmọdé tàgbà àdúrà tọmọdé tàgbà ó kùn wọ́n lóorun wọ́n sùn lọ ni bàbá sùn lọ ni ẹ gbàgbé pé bóyá kì í ṣe oorun yẹn kì í ṣe oorun tẹ́sẹ̀ so ẹ gbàgbé ẹ o nínú ẹ̀mí ni mo ti ń bá yín sọ̀rọ̀ o bàbá sùn lọ ni wọ́n tó ń harun ẹ gbọ́ bá ṣe ń harun ni bàbá tó ń harun nítorí pé Ọlọ́run mú wọn so mọ́lẹ̀ lásìkò yẹn ló mú wọn so mọ́lẹ̀ pé tí mò ń fẹ́ leléyìí ò lágbára ẹ̀ ẹ wo Dino Melaye ẹ wo gbogbo agbára ẹ wo gbogbo tó ṣe ẹ wo gbogbo tó ṣe ní ìgbà kan àwọn kan wà tó fi ṣe yẹ̀yẹ́ ẹ wá wo yẹ̀yẹ́ ọ̀hún tó ṣe ńjọ́ náà lọ́hùn ẹ wá wo bó ṣe ń bá mú lórí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wo ẹkún tó ń sun lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gbogbo owó tí yẹn náà tó wo wọn ti wọgbó ẹ̀ tó wò yẹn náà. ilé ló lọ tààràrà owó wọ gbọ́dọ̀ owó wọ gbọ́dọ̀. mo rò pé ẹ ti rí àwọn náà bí ẹ ṣe káwọ́ lérí tí ẹ ń sunkún Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kí ọ̀rọ̀ ìpayín keke ìkáwọ́ lérí fẹsẹ̀ jẹ́lẹ̀ Ọlọ́run ní jẹ́ ó jẹ́ ti gbogbo wa téèyàn bá fọnú ara rẹ̀ wá ní òrí gbogbo tá a bá ṣe é lẹ̀ lénìí ìtàn ni ó dà lọ́la la fi gbọ́dọ̀ ṣe rere gbogbo àwọn nǹkan táwọn èèyàn kan ti ṣe sílẹ̀ níjọ́ sẹ́yìn ló ń jà wọ́n bí èpè sìn ó ń jà wọ́n bí èpè báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ máa wá ṣọ̀kan ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan pàápàá ẹ̀yin tẹ́ wà diaspora ẹ mọ tọ́lọ́run ó ṣe ẹ mọ kí lọ́lọ́run fẹ́ lo aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún tó bá jẹ́ pé ìrọ̀rùn wà fún wa àní máa béèrè pa afẹ́ kúrò ní Nàìjíríà tó bá jẹ́ pé ìrọ̀rùn à ń gbé nígbé ìrọ̀rùn ní Nàìjíríà so kí lẹ wá mọ̀ tọ́lọ́run rán irú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti lọ ṣe lórí ẹ̀ ẹ wo ìgbà tá a ti ń jà lórí afẹ́ òmìnira ara wa afẹ́ òmìnira ara wa afẹ́ òmìnira ara wa now òmìnira ara wa dẹ̀ ní ó bẹ̀rẹ̀ lórí regional government lórí ọ̀rọ̀ regional government tí a fi ní autonomy fúnra ara wa kí lè irú iṣẹ́ wo lẹ mọ̀ tí Ọlọ́run rán aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wá sí lórí ẹ̀ ẹ̀yin ṣe já tinúmọ̀ràn tẹ́yìn ń kọ̀ndẹ́mù èyí sì jẹ́ àtinúmọ̀ràn tí ó máa kọ̀ndẹ́mù iṣẹ́ ọwọ́ Ọlọ́run èyí sì jẹ́ ẹni tí ó máa túmọ̀ bí iṣẹ́ Ọlọ́run ó ṣe rí Ọlọ́run ló mọ ètò rẹ̀ Ọlọ́run ló ní gbogbo ètò gbogbo ẹ̀yin tí ẹ bú mi pátá wàláì mo fi orí jì yín torí n tó dé ló ní kí wọ́n rí di ọ̀hún mo forí jì yín mo wá fẹ́ kẹ́ yín náà forí jì mí pé ẹnikẹ́ni tí mo bá ti ṣẹ̀ nínú yín ó wù mí kẹ́ ẹ foríjì mí kẹ́ ẹ wò wípé yes pé àwọn kan náà lọ́lọ́run máa tó bá jẹ́ pé nítorí pé Ọlọ́run ló kọ pé aṣíwájú máa débẹ̀ tọ́ra àti rí báyìí pé Ọlọ́run ló kọ so ẹ wá wò pé àwọn kan náà ni Ọlọ́run sá máa lò irú àwọn tọ́lọ́run fẹ́ lò yẹn náà ní irú Sokoti yẹn so tẹ bá ti wá rí yẹn ẹ tó mọ̀ pé tẹ bá tó wá ti ń bá méjà lẹ́yìn eléyìí ó yẹ kí ẹ mọ̀ pé Ọlọ́run lè ń bá jà tèmi náà bá tó ti ń bẹ̀rẹ̀ sí ní bínú bá yín jà nítorí pé ẹ̀ ń sọ pé kí n má lọ síbi tí mò ń lọ nísìn ẹ rí i pé Ọlọ́run lèmi náà ń bá jà ẹ jẹ́ àfara wa mọ́ra ọmọ Yorùbá kan náà jọ ni wá ẹ wo ara àwọn èèyàn tó ní agbára ní orílẹ̀-èdè yìí ní ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Tompolo ẹ lọ Google kẹ́ ẹ lọ wo ọmọkùnrin kan ọmọ Niger Delta kan tí wọ́n ń pè ní Tompolo
bí ó ṣe lágbára tó ẹ wo wọ́nì tó fún àwọn èèyàn lórí afẹ́ ṣèwọ́de wèrè. Worry. I tell you now before, when I talk, they're not one yet. But when I do it, APC and Labour, I be like, when I do JVO, to take finish your core out, when I do well. For that one, I do well. But man, I tell you now, when I not let anybody go, they push you. I say, man, I go protest. So, worry not the Kailas, worry not the bomb fool. Who go protest? I don't tell them. Man, I not join, no. I hear they borrow all our money, borrow everything. Well, nobody can tell them more protest. So, the people that dash the money for Abuja, they go to Catalina. Can protest. Can protest with you. We don't win. When I take some area, we take some area. Up when I go to Lagos, we fight. When I take Lagos, we take some side. On your side, I on my side. So worry. When I shine, when I not put to now, no. Don't let anybody convince you now. I see why you go do everything. The answer finish. When I go just tell us, say, make it do for us. Make just a road from Omadino Richest Scrabbers. Back if you not one, then that time I go wait for 4 years time. When I go use a voter's card. But for this one, put that carry 10 grand. There is an grand. There is an grand. So worry. When I take it easy. When I not let anybody, I beg you now. When I not follow the way they, one place they say, we call for this, not call for anything. Now your voter's card, everybody vote. Me, I vote. They're not force anybody. The people that that side vote for us. If you know say you want to election win, maybe they make friends. Have friends across. Go make friends. As I did so, I get friend for Kere, I get friend for Egudu, I get friend for Uye. Obi get friend for Anambra and Lagos. Another side. Make him try reach that side. As I see what you cut across. Maybe today walk. Even Atiku self. That Dino Oga. Not be Dino me like the color. The Oga. In the try and get friends. Small friends. Get small friends. Nah. Politics now love you. Do for me, I do for you. That be politics. So what you do for them for another, they do for them. You do for us for this, we do small for them. You do for people for Igbo side, some still even do for them. Not be everybody now not do for them there. So not be anybody no come push you for anything. Not more kuna wise so not so that they listen to my word though. Worry. I don't tell you now, man, I not let anybody push you now. Cause the year says I put the calendar. Man, I can't gather. Man, I can't do this. Man, I can't do this. The result, we go contest. Go court. If you see anything where you not like, go take a SAN. You there, yeah? Una here? Anybody will call you, say, tell us, say, may go take SAN or may call it Piki. Now let me know now the day area. Nobody go in your come my house. So, when I not say I promise you na crusade of financial healing. No, that's all I finish. But when I hear word do, when I do well. Mo rò pé ti rí. Mo tó ṣe pé èmi náà kọ́kọ́ wọ́ọ̀nù yín ni. Gbogbo ẹni tó bá ní mọ̀lẹ́bí ní Nàìjíríà tó wà ní diaspora, ẹ pé àwọn mọ̀lẹ́bí yín o. Bẹ́ẹ̀ nìkan kan bá ṣe ìwọ́de kan against, ẹ lè ṣe ìwọ́de in favour wọn nínú yín dùn ni o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan kan bá ṣe ìwọ́de in against tó jẹ́ pé a ti dìbò tí wọ́n ti declare winner, gbogbo ẹnikẹ́ni tó bá ṣe anything lórí ẹ̀ ẹ fẹ́ dìtẹ̀gbàjọba ni o. Ẹjọ́ ìdìtẹ̀gbàjọba ni wọ́n sì fi mú yín, and it is not a bailable offence. Ó ní mo sọ fún yín pé bóyá ńgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed bá fẹ́ ṣe
second time bóyá gbà yẹn ni ó ṣe ìrántí pé gbogbo àwọn ọmọ kan tí wọ́n kó ń gbà yẹn jẹ́ ń fi wọ́n lẹ̀ tí wọ́n á nìkan fi yín lẹ̀ ẹ pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ wọ́n tó bá ní ntọ́lọ́run ṣe yìí ó bá ọ̀nà jẹ́ ọ lọ gbé plákáàdì ọmọ bínú ọmọ ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ wọ́n tiẹ̀ kọ́kọ́ fi àtìmọ́lé pa ọ lórí kán tó gbé ọ lọ́kọ̀tù so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí inú wa dùn sí tó wáyé yìí ẹ jẹ́ ká gbà pé àmúwá Ọlọ́run ẹ jẹ́ tí ò bá sí àmúwá Ọlọ́run sí ẹ̀yin lè fàgbà wípé ọmọ Yíbò lè la síwájú ní Èkó àjòjì ń bó nílẹ̀ dulẹ̀ sẹ́yìn lè lérò ẹ̀ ibi tí ẹ ti mọ̀ pọ́lọ́ ńlágbára nìyẹn àwọn kan tí wàá ń rò pé bóyá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gọ́fúnọ́ṣìpù náà ó rí ẹ má tanra yín jẹ o ìpá ó yàtọ̀ fún ẹ̀pọ̀n abẹ́ ni méjèèjì wà ṣùgbọ́n ó yàtọ̀ fúnra wọn ìdí bàbá lọmọ bá kínní mo kàn fẹ́ sọ fẹ́yìn Yorùbá tẹ́ni kópì fi ṣe ìdánítẹ̀ jáde tí ẹ kì í bá ṣe ìran ọmọ àlè ó máa wọ́ọ̀sì tí òbí bá gba ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ kí n là kó yé wa dáadáa o lóòótọ́ ọmọ bíbí Yorùbá náà ni ẹni tó ń díje lábẹ́ òbí o ṣùgbọ́n oko ò ní jẹ́ ti bàbá àti ọmọ kó mọ́ làálàá oko bàbá àtọmọ ní ààlà ńlá ti wà ń bẹ̀ ìyẹn la fi máa mọ̀ pé oko ti bàbá leléyìí tọmọ leléyìí ààlà yẹn ló máa fi hàn ààlà yẹn òun ló máa fi hàn ṣe rí mi ò ní fẹ́ kí fídíò yìí ó gùn mo kàn fi dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Yorùbá tó tẹ̀lé aṣíwájú gbogbo ọmọ Haúsá tó tẹ̀lé aṣíwájú pàápàá jùlọ ó yẹ kí n lu ẹ̀yin ọmọ Yíbò lọ́gọ̀ ẹnu ọmọ Yíbò tó bá láyàláyà pẹ̀lú gbogbo togun tọ̀tẹ̀tọ̀tẹ̀ tí àwọn òbí ìlú ọ̀tẹ̀ ìlú ogun tí wọ́n ń kọ́ yẹn ọmọ Yíbò tó bá láyàláyà tó tún jáde pé òun tẹ̀lé aṣíwájú mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ rísíkì láìfù yín ni torí wọ́n ti sọ di nǹkan míì mo dúpẹ́ lọ́wọ́ yín gan o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbogbo ẹ̀yàkẹ́yà tí ìbá jẹ́ nínú àwọn tó dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo dúpẹ́ fún yín o mo dúpẹ́ o ẹ̀yin èèyàn mi tí àjọ jẹ́ agitator báyìí ẹ rí i pé nǹkan ti wálẹ̀ yìí báyìí ń sìn ẹ rí i pé ọ̀rọ̀ pọ́blẹ́mù owó tó ní wá lára yìí ẹ rí i pé láti òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ ẹ rí i pé ìdẹ̀rùn máa wá báyìí ìdẹ̀rùn máa bá báyìí torí pé àwọn náà ti rí i pé ẹni tí wọn ò fẹ́ kó wọlé ti wọlé wọ́n sì máa what is capable of doing to them lọ́la or doing for them lọ́la so automatically ìdẹ̀rùn máa bá every other thing for now ìdẹ̀rùn máa bá àwọn nǹkan kan torí Ọlọ́run ti mú ìdẹ̀rùn wá nígbà tọ́lọ́run máa wá ṣe ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dọ̀ yín lọ́lọ́run gbà mú dẹ̀rùn wá kí lẹ̀ wá ní sọ pé fún kí là á máa bára wa jà sí ẹ má jẹ́ bára wa jà mọ́ gbogbo àwa tá a jọ jẹ́ agitator ẹ dákun torí Ọlọ́run pàápàá jùlọ àwa tá à ń sọ̀rọ̀ lórí àwa sọ̀rọ̀ lórí agitation wa yìí ìjà tá à ń bára wa jà yẹn ti pọ̀ jù ó kì í tábàjáwò àtàwọ́sá la fèsì àwọn tá à ń jà strength wo ló tún kù tá à ti lò lórí ara wa tá a fẹ́ lò láti bá Haúsá jà tàbí láti bá Ìgbò jà àwọn Fúlàní là ń pariwo pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ ṣe kíní kan ṣé àwọn Ìgbò tí ìgbàlẹ̀ mọ́ wa lọ́wọ́ báyìí bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun
tó bá kọjú sí yín ẹ ta, tó bá kọ ẹ̀gbẹ́ sí yín ẹ jàn lọ́fà, tó bá kẹ̀yìn nìkan bàbá ẹ tún èrò ara yín pa o. ọgbọ́n tá a gbọ́n tá a fi kọ́ ilé tílé yẹn ró gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a gbọ́n tá a fi sunrun inú ilé yẹn lásùn falala o. bàbá ọlọ́run ní jẹ́ kí wọ́n fi wá, wọn ní fi yín bú wa o, wọn ní fi àwa náà bú yín o. ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má mọ̀ọ́ta but ẹ ní bàbá ńlá protection. Then tí màá kọ́kọ́ bẹ̀ yín fún ni pé kí wọ́n má pa gbogbo ọ̀ràn yín tán torí bá a ṣe ń gbọ́ pé àwọn kinní kan ti wà ní igbó báyìí, àwọn kinní kan ti wà ní igbó ń bì, àwọn kinní, ẹ̀yin náà àpúrúfù ìbọn fún àwọn gúrùpù irú àwọn Àgbẹ̀kọ̀yà, irú àwọn OPC, irú àwọn ẹgbẹ́ bẹ́yẹn tí wọ́n wà nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe àpúrúfù bọ́n fún wọn ní òkè ọya. ẹ jẹ́ káwa náà rí nǹkan protect àwọn ọmọ ìyá wa. ẹ jẹ́ ká rí nǹkan protect àwọn ọmọ ìyá wa. àwọn ẹgbẹ́ kan tí wọ́n jọ àwọn ẹgbẹ́ tí mo dárúkọ yìí náà lókè ọya wọ́n ń gbébọn náà. kì í ṣe pé ìbọn tó ń gbé, kì í ṣe pé wọ́n ń gbé láti para wọn, wọ́n ń gbé láti protect ara wọn ni. gbogbo tí èèyàn bá ní náà lèèyàn fi protect ara ẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó dọwọ́ yín o, ojú ò ní tì yín o, àní gbèrè tìjú látara yín o. ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ o. ẹsẹ̀ yìí tí mo ní ká fi délé ń jọ́ sí tó dọ̀rọ̀ tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní bú mi tèmi náà fi ń react, ẹsẹ̀ yìí náà láti fi délé tọ́lọ́ndẹ̀ ti gbé wa débi tí à ń lọ. gbogbo tá a bá fẹ́ báyìí la lè béèrè lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán bá ti ṣèṣọ́ àárín fún wọn tán. gbogbo ntọ́mọ Yorùbá bá fẹ́ báyìí la láǹfààní àti béèrè, aláǹfààní àti jà pé ní àǹfààní àti jà but a ní àǹfààní àti béèrè pé bàbá nǹkan báyìí la fẹ́. now kó tó di pé ẹ débẹ̀ èmi ti ń tọrọ lọ́wọ́ yín báyìí pé ẹ jẹ́ ká ní autonomy, ẹ jẹ́ kí autonomy wà, ẹ jẹ́ ká padà sí regional system of government. ó máa pè wá kò regional kìíní kò disturb ọmọ Haúsá láti wọlé Yorùbá, kò disturb ọmọ Yorùbá láti wọ ilẹ̀ Ìgbò, kò disturb ọmọ Ìgbò láti wọ ilẹ̀ Haúsá, kò disturb ọmọ Ìgbò láti ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá, kò disturb ọmọ Yorùbá láti ṣiṣẹ́ nílẹ̀ Ìgbò. ṣùgbọ́n kálukú ọmọ wọn ara ẹ̀. èèyàn ò ní wà nínú ilé mi kó wá gbé àáké dání báyìí sí mi, kò possible. ẹrú ọmọ rẹ̀ lẹ́rú, ìwọ̀fà ọmọ rẹ̀ ní wọ̀fà. ọmọ ìlú àyàn fanda bájògì bó ṣe wá jẹ́ pájògì yíyan àjògùn. bàbá wa Àyìnlá Ọmọwúrà ló ní àjògì ń fẹ́ gẹ̀ẹ́sọ́ ọmọ onílé, ohun tó lẹ́yìn wà ló máa lẹ́yìn jáde. àjòjì ń fẹ́ gẹ̀ẹ́sọ́ ọmọ onílé, ohun tó lẹ́yìn wà ló máa lẹ́yìn jáde. ohun tí mò ń kọ yìí kì í ṣe orin ọ̀tẹ̀, kì í ṣe orin pé mo ní kí àwọn ìlú mi ò mọ̀ bá wa gbé, ṣùgbọ́n báwa ò ṣe lè dictate fún yín nílùú yín, ẹ̀yin náà lè láǹfààní àti second citizen lẹ jẹ́ ní ọ̀dọ̀ tiwa bí àwọn èèyàn tiwa tó wà lọ́dọ̀ yín ṣe jẹ́ second citizen. ẹ lè wá gbéra yín sí ààyè first citizen káwa ọmọ ìlú ọmọ wa wà lẹ́yìn yín, kò possible. irú yẹn ò lè wáyé mọ́. read my lips, irú yẹn ò ní wáyé mọ́. àfi tẹ́ ẹ bá kó bára yín lókù, àfi tẹ́ ẹ bá dógun sílẹ̀, tẹ́ ẹ bá stop gbogbo orí burúkú kẹ́ ẹ débì kan èyí ṣe àgbà náà. àgbà ní Yorùbá sọ pé àgbà dénú igbó ó gba igbó lọ́wọ́ onígbó. èyí ṣe ìtàkùn ní Yorùbá sọ pé ó dé ọ̀dàn ó gba ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn. kí ló dé tó jẹ́ pé àní lè fojú ló irun mọ́ ní lọ́wọ́ pé ń bá wa gbé lásán. bàbá wa Tinubu ó dọwọ́ yín o,
àwọn alálẹ̀ ìlú yìí wọ́n ó tì yín lẹ́yìn. Gbogbo ohun tí jẹ́ òrìṣà ńlẹ̀ Yorùbá wọ́n ó dúró tì yín. Ọlọ́run á dúró tì yín. Ṣé mọ̀ pé mo ti kọ́kọ́ sọ Ọlọ́run síwájú. Gbogbo àwọn òrìṣà yẹn náà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n o. Torí nígbà tá àti ìmọ̀ ẹ̀sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì, àwọn tí wọ́n ń kọ́ wa ní ìṣe àti ẹ̀sìn ńgbà yẹn náà nìyẹn. So èmi 3-in-1 ni mí, ọmọ Mùsùlùmí ni mí, ṣùgbọ́n bàbá mi ṣe Mùsùlùmí ni wọ́n nígbà yẹn lọ́hùn. So ọmọ òkì ń dẹ̀ ń bá ìpèlè ìyá rẹ̀ nílẹ̀ kó sì aṣọ mú. Mo bẹ̀ wá, ojú ò ní tì wá. Báyìí ọ̀rọ̀ àápariwo kínní ò ti lọ. Ẹ̀yin Èkó nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ ṣe n tó yẹ kẹ́ ẹ ṣe, kí n tó yẹ kó ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀. Àní bẹ́ẹ̀ nìkankan jà, àní bẹ́ẹ̀ nìkankan ta. Ọlọ́run Lédùmarè á dúró tì wá. Àní fojú sunkún ara wa. Ilé yìí ò ní jẹ́ àṣemọ fún mi, kò dẹ̀ ní jẹ́ àwòmọ fún ẹ̀yin náà tí ẹ̀ ń wò mí. Pẹ̀lú ògo Ọlọ́run, apá ti tóbi tó tán sìn, ó máa tó pín. Apá ti tóbi tó ìtàn báyìí, ó máa tó pín. So ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá. Ìfọwọ́sowọ́pọ̀ wa á jẹ́ kí wọ́n lè ṣe so many things. Tá bá tó ń pínra wa, tá bá tó ń divide ara wa báyìí, táwọn kan ń gbé, táwọn kan ń fà sílẹ̀, kò tó ní pè wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà diaspora. Wọn ò ní gbé òkú yín wálé wá bá wa. Mo mọ ipa tẹ́ ẹ ti kó. Mo mọ reason tí ilẹ̀ Yorùbá tó fi dẹrùn díẹ̀ báyìí. Ẹ̀yin lẹ fà á. Torí gbogbo iṣẹ́ tẹ̀yin ń ṣe níbẹ̀ yẹn tó yẹ kẹ́yin náà ó kó sí àkáǹtì yín. Ṣé pé mo ti ń sọ ti pẹ́, kì í ṣàkọ́kọ́ sọ ìní tá máa ní bóyá mo ń sọ nítorí ẹnu mi ń dùn nítorí pa àwọlé ni. Gbogbo ohun tó yẹ kẹ́yin náà fi somi tó ara yín, owó tó yẹ kó wà ní báǹkì, àwa lẹ̀ ń ná lé lórí. Àwa tá a jẹ́ mọ̀lẹ́bí yín lẹ̀ ń ná lé lórí. Ẹ̀ ń ná lé lórí mọ̀lẹ́bí ìyàwó, mọ̀lẹ́bí bàbá, mọ̀lẹ́bí ìyá, àwọn ọ̀rẹ́, irú wa báyìí náà tá a jọ rẹ̀. Gbogbo àwọn nǹkan tẹ̀ ń náwó yín lé lórí ni bẹ́ẹ̀. Tí ìlú yìí náà bá tí ìlú yìí bá dẹrùn, ká ní ìlú yìí dẹrùn ni, owó tẹ̀yin náà yẹ ẹ̀ ní ìdí àti náà. Nígbà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yín ṣe ń rí làwa náà ń rí, ẹ̀ ní ìdí àti ronú pé kébi ọmọ pa wá kú débi pé kẹ́ ẹ̀ fowó ránṣẹ́ sí wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ọlọ́run ní bayọ̀ yín jẹ́, àní fojú sunkún ara wa. Mi ò ní wá yín tì. Pẹ̀lú ògo Ọlọ́run, àní wá yín tì. Ẹ ní parẹ́ máyé lára. Ẹ padà wá jókòó sí ilẹ̀ Yorùbá nínú òmìnira tó lágbára pẹ̀lú ògo Ọlọ́run. bọ́lọ́run ṣe ṣe nìyẹn. Gbogbo èyí tẹ́ wá lọ́pọlọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń kó wá fún alówó gègé láti ìlú òyìnbó tó jẹ́ ẹ̀yin ọmọ wa náà lẹ̀ ń ṣe, pàápàá jùlọ Yorùbá ló pọ̀ jù náà àwọn tó ń ṣe. Ẹ wà ní àǹfààní, Ọlọ́run á fún yín ní àǹfààní láti wá fi ọpọlọ yẹn tó ilẹ̀ bàbá yín pẹ̀lú ògo Ọlọ́run. Bí mo ṣe wí yẹn bẹ́ẹ̀ ni ó rí. Ire o.